الحمد لله فضل عباده المؤمنين بعبادات عظم أجرها. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين. أما بعد فاتقوا الله يا عباد الله. يقول الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عباد الله، بعد رمضان هناك أقوال وأفعال وردت فيها أجور عظيمة، ومنها أصبح الله Ọlọ́run tó fún àwọn ẹrú sí rẹ̀ tí wọ́n jó nígbàgbọ́ òdodo ní àjùlọ pẹ̀lú àwọn ìjọsìn kan tó lè gbé ládàá rẹ̀ tóbi. Mo ń jẹ́rìí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ síjọ tó lọ àyàfi Ọlọ́run ọba. Ọ̀kẹ́gun Ọlọ́run ọba yìí kò sí orogún fún un. Mo sì jẹ́rìí ká ní Muhammad ẹrú sí Ọlọ́run ọba ní ìṣe òjíṣẹ́ rẹ̀ ní ìṣe. Ìkẹ́ Ọlọ́run kọ́ máa bá tẹ́lẹ̀ Ọlọ́run. Ọmọ abáwọn ará nílẹ̀ àti àwọn ẹni tí wọ́n tẹ̀lé lánàá ẹ̀sìn rẹ̀ kan tó ti dáadáa títí di ọjọ́ bíi dàlùkìyàmà. Lẹ́yìn ìgbà náà yẹn ń sin Ọlọ́run. Ẹ̀bẹ̀rù Ọlọ́run ọba subhanahu wa ta'ala. Lẹ́yìn tí Ramadan ti lọ. Àwọn ọ̀rọ̀ kan bẹ̀, àwọn ìṣe kan bẹ̀. Tó ṣe yí pé ládàá tó tóbi wà lórí ẹ̀. Nínú ẹ̀, ẹni tó bá yí gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. Tí ẹ bá lè wí níjọ́ kan ní ẹ̀wí ọgọ́rùn-ún, á ti déédéé bíi pé yẹn sọ ẹrú mẹ́wàá di ọmọlúwàbí. Wọ́n á dẹ́ kàkọ́lẹ̀ dáadáa ọgọ́rùn-ún fún yẹn. Wọ́n á pa ẹ̀dá ọgọ́rùn-ún rẹ̀ kù fún yẹn. Ọlọ́run tó bá lo gbólóhùn tó yẹ wí yẹn ní ìsọ fún yẹn àti daniel ní lè fọwọ́ bá yẹn níjọ́ yẹn títí tí lè fi ṣùgbọ́n pátá. Ọ̀wá sí ẹnikẹ́ni tó lè tún lọ́lá jù lọ tó ẹni yóò tó bá tún wí ju ọgọ́rùn-ún yẹn lọ. Nínú àwọn ọ̀rọ̀ yìí, òun náà ní ẹni yóò tó bá gbólóhùn subhanallahi al-azim wa bihamdihi. Wọ́n ti lọ ní gbégi odidi igi fún lálùjẹ́nà. Nínú ẹlẹ́ni ẹni tó bá gbólóhùn subhanallah wa bihamdihi ọgọ́rùn-ún, gbogbo àwọn àṣìṣe rẹ̀ pátá wọn parẹ́. Kódà kò sí ohun ìfòfòdò ìyẹn ní wípé ọ̀pọ̀ tó ibùdó yẹn tó wá kó fọ ọ̀sẹ̀ sójú. Àníkọ̀ wá sí ẹnikẹ́ni pé yóò tún mú kẹtọ́ ájọ́gbìn àkẹyàmọ̀ tí ó ń lọ lágbóhùn tó yẹn mú wá yẹn àfẹnitọ́ bá wí létí ní ọgọ́rùn-ún yẹn. Bákan náà Nabi sallallahu alaihi wasallam wọ́n lè jẹ́ ntọ́ka rẹ̀ sí pẹpẹ ọ̀rọ̀ kan nínú àwọn pẹpẹ ọ̀rọ̀ àlùjànnà. Wọ́n á sọ pé abẹ́ kò jíjẹ́ ọlọ́run tó ń lẹ́nu gbólóhùn la hawla wala quwwata illa billah. Bákan náà, Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ẹni yóò tó bá ń béèrè àlùjànnà lọ́dọ̀ ọlọ́run tó wí gbólóhùn Allahumma inni as'aluka al-janna. Tọ́ba lè fi lẹ́ẹ̀mẹ́ta. Tó ti wá ìsọ ọlọ́run ọba kó níbi iná lẹ́ẹ̀mẹ́ta. Ìkẹ́ Allahumma astajiru bika minan nar tó wí lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ọba sì máa mú àlùjànnà. Ọlọ́run ọba sì máa làákò nínú náà. Bákan náà ni ọba jókòó láàyè kan. Tọ́wá sí wípé àwọn ọ̀rọ̀ àsọgbọ́n ló pọ̀ láàyè yẹn. Kó tó wá ní ibú dìde kó láàyè jókòó yẹn. Ọ̀sán tó subhanaka Allahumma wa bihamdika. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. tọ́ba ti sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba àdékẹ́ ọlọ́sìn máa ṣe kí ni ọmọ àforíjì gbogbo ohun yóò tó lè jáde lẹ́nu rẹ̀ nínú àtúntọ́nu níjòkó yẹn. bákan náà ni yóò sọ bá háyà mẹ́wàá níbẹ̀rẹ̀ sọ́tún jà ọlọ́run máa sọ kó níbi lábúrò Dajjal. Ànábì sallallahu alaihi wa sallam
wọn ní ẹni yóò dọ́ bá ṣe àtẹ̀láṣẹ ẹ̀yọ́wọ́rọ̀ kan péré fún mi kì í ṣe sọ̀lá tó ti máa bí o kì í ṣe tùjínà kì í ṣe kámílà bákan náà kì í ṣe jáwọ́ra tó ti kàmáàl ẹni tó bá ṣe àtẹ̀láṣẹ sẹ́ni ànábì sallallahu alaihi wa sallam wọn náà ní sọ̀lá tó ibrahimiyya بيقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد النبي صلى الله عليه وسلم قل أن يوضع يا صلاة يقول wọ́n sì máa ẹyọ kẹ́nà lórí mẹ́wàá ni wọ́n á ti padà fún. wọ́n pa àìdá mẹ́wàá wọ́n pa rẹ̀ fún. bákan náà wọ́n sì gbé epo rẹ̀ ga ní ẹ̀mẹ́wàá. bákan náà ni wọ́n bá lè ka níjọ́ kan bóyá lọ́sàn-án ni àbí lóru ni wọ́n wá ka àyà 50. ìyẹn ní pé káwọn lè fi pàṣẹ Ramadan ti lọ àka Kùránì mọ́ o. ìyẹn wá ka àyà 50 péré bóyá lọ́sàn-án ìjọ kan ni àbí lóru ìjọ kan ni irúfẹ́ ni bẹ́ẹ̀ wọn ò ní kàkọọ́lẹ̀ rẹ̀ sí onífẹ́sí sínú àwọn ẹni tí wọ́n máa ń gbàgbéra àwọn ọ̀kọ́nù fọ́ra. bákan náà bí yàrá lè ká yà ọgọ́rùn ó kéré pé níjọ́ kan wọ́n á fa àkọọ́lẹ̀ ẹni yẹn tí wọ́n ti ń tẹ̀lé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala. àwọn ẹni tọ́lọ́wọ́n bá ti pèsè ládàá tó tóbi àti àforíjì kalẹ̀ fún ọ níjọ́ fi dàrú ẹ̀yàmọ̀. ẹni ọba tó wà lè gbìyànjú ká áyà ọgọ́rùn méjì níjọ́ kan Al-Qur'an ò ní jẹ́rìí takò níjọ́ fi dàrú ẹ̀yàmọ̀. ẹni ọba tó wà lè ka odidi 5 níjọ́ kan wọn sì kàkọọlẹ ládàá tó tóbi tá a lè sọ wípé ti kẹsì tó tá a lè sọ fúru tá a lè ṣàlàyé rẹ̀. bákan náà Nabi sallallahu alaihi wasallam wọn ti sẹrí suratul Ikhlas ìyẹn kúrú Allahu ahad ó ti déédéé ìdákẹ́ mẹ́ta náà Al-Qur'an ẹ̀rí. bákan náà ládàá tó wà ń bí ká máa pinrun oyè táwọn èèyàn máa ń dùn jù oyè lè mọ́mù ni oyè dùn dáadáa ni. gbogbo ohun tó ń sọ fún wa à ń sọ fún wa pé àwọn ọ̀rọ̀ kan wà àwọn iṣẹ́ kan wà ká máa wò pé gbàdí ẹ lè gba ládàá tó tóbi Ramadan nìkan ni ládàá tó tóbi wà ní Ramadan gbogbo sẹ́ẹ̀ yóò ní ẹ bá ṣe báwọn ládàá tó tóbi tó wà ní àwọn sẹ́ẹ̀ míì láwọn sọ̀tàn láǹkà fún wa pé kì í sinú Ramadan nìkan nínú ẹni kéèyàn máa pèrún Ànábì sallallahu alaihi wasallam wọn ní ẹni tí bá ń pèrún nínú ládàá tó wà mẹ́ ẹnì kan ò ní gbọ́ ohun olùpèrún bóyá lójọ nù ni àbí èèyàn ni àbí kankan ni àti kí nǹkan yẹn jẹ́rìí pé níjọ́ gbé ní àlùkìyàmọ̀ ìgbẹ́ nìyẹn ni tí máa ń sọ̀rọ̀ sí Ọlọ́run. bákan náà nínú àwọn ọ̀rọ̀ tá a sọ pé ládàá tó pọ̀ lórí ẹ̀ òun náà jẹ́ ni yóò tó máa sọ nígbà tó gbọ́ olùpèpè tó gbèrú kó wọn wí lẹ́yìn ìgbà tó gbèrú tán ọ̀dà lóhùn rẹ̀ ọwọ́ àti wàá gbé Allahumma rabb hadhihi ad-da'wati at-tammati was-salati al-qa'imah آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته في بني يقولون يا النبي صلى الله عليه وسلم أني سيفهم النبي قد تطفر به يجوا من القيامة يسيبي لما نقول هذا فيه طريقه سبعة لا يمضي باي تقولي ونيمي أسامي في النبي صلى الله عليه وسلم tí ẹ bá lè wá wí lẹ́yìn ìgbà tí olùpèpè tó gbèrú tán ń tọ̀ ń sì máa lẹ́kọ̀ọ́ sí ìfèsì náà ìfèsì Ànábì sallallahu alaihi wa alihi wa sallam kájọsì má gbàgbé nínú àwọn kẹtọ́ lọ́wọ́ bá máa fi tà nẹ́bì lọ́rẹ́ nínú ẹ̀ náà ní ìsìfẹ́ yìí wá káwọn sọ sálá ń sọ pé kò sí ẹni tó máa jẹ́ ju àwọn ẹni tó wọn bá ní tàwọn sí ìlọ ìyẹn àwọn ẹni tó wọn mọ lọ́wọ́ bá lọ́kàn tí wọn dẹ́kọ́ pàmò ìjọsìn wọn tó ń ṣe kọ́lọ̀. bákan náà nínú àwọn ọjọ́ tó ń gbé ládé àyẹ̀rẹ́ tóbi sọ̀yẹ̀ká torí mọ́ tí Ramadan tún dé lọ́yìn òun náà làlùwàlà o kí ẹ máa sàlùwàlà dáadáa Ànábì sallallahu alaihi wasallam òun ẹni yóò tó bá sàlùwàlà tó wá sí àlùwàlà yẹn dáadáa gbogbo àtìsí rẹ̀ bẹ́ẹ̀ sì máa jáde kó lára rẹ̀ kódà á jáde títí yóò sì máa jáde lábẹ́ èékánná rẹ̀ ẹ̀rẹ̀ ẹja máa sàlùwàlà wa dáadáa bákan náà Ànábì sallallahu alaihi wasallam òun ní àdìsẹ́ nínú àwọn ọ̀rọ̀ tó ti bá sọ tòlè dé ládàá rẹ tóbi gan àwọn tí òfin tó tún kékeré yìí lọ Ànábì sallallahu alaihi wasallam wọn ní kò sẹ́ni kan ní ó sàlù àlá tí ó wá sí àlù àlá yẹn pé pérépéré tí ò sábùjẹ fún bẹ́ẹ̀ ọwọ́ àwọn ilé ìgbà tó sàlù àlá pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan abdullahi wa rasuluhu òwì jù bẹ́ẹ̀ lọ òwì tẹ́ báyìí
wọ́n á sí ẹnu ọ̀nà mẹ́jọ àlùjẹ́sẹ̀ wípé kọ́tọ̀ yìí tó bá wù wọlé mbẹ́ ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam nínú gẹ́gẹ́ òfin tún yé wa yé pé àti tàbá sọ̀rọ̀ láti yẹn bá tún lè ṣe náà bí lára ká méjì lórí ẹ̀ láti ilé yẹn náà bá tún tóbi kọ̀ ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam wọn ní kò sí ẹnikẹ́ni tí ó ṣe àlùwàlá tí ó wá ṣe àlùwàlá náà dáadáa àwọn àti dídí àlùwàlá yẹn akírun rákà méjì yóò kẹ̀mí dọ́lọ́ yóò kojú dọ́lọ́ tọ́bi ìṣe bẹ́ẹ̀ alùpùpù máa jẹ tẹ̀tẹ̀ fún tọ̀ wáwọ̀ ẹ̀rí. bákan náà nínú àwọn iṣẹ́ táwọn máa bẹ́ẹ̀ bí iṣẹ́ kékeré ni ládàá rẹ̀ dẹ̀ tóbi Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tọ́ bá rìn lọ sí mọ́sálásí tó ti ń kírun jàmáà ẹlòmíì ọkùnrin ni òun ti máa kírun lé aláìyé nù ọkùnrin sì yóò máa kírun lọ́wọ́ bẹ́ẹ̀ ti kírun àbọ̀ ti kí lé Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tọ́ bá lè máa rìn lọ sí mọ́sálásí jàmáà láti lọ́ọ́ kírun jàmáà ìgbésẹ̀ ọ̀sán tó bá gbé báyìí ọlọ́run máa fi pàṣẹ rẹ fún mi ìgbésẹ̀ kan tó gbé yẹn wọ́n á sì fi kọ́ dáadáa fún bí bá lọ bí bá bọ̀ ẹ wá wọ ẹni pé ilé rẹ bá jì sí mọ́sálásí rí bí ládàá ni ẹ ti máa kọ̀ rí bí wọ́n ti pàṣẹ rẹ tó. lóbi jáde sílẹ̀ rẹ bá tún súnmọ́ mọ́sálásí gan wọn ò fẹ́ kọ́ máa rin àríyá bí bá lọ mọ́sálásí kọ́ máa gbé ẹsẹ̀ sí bí ọmọ ẹyẹ kọ́ máa kàtẹ́ ìyàwó sódà tí kíkẹ́ bẹ́ẹ̀rẹ̀ fi lè pọ̀ káṣíṣe rẹ̀ kí wọ́n fi lè parí pẹ̀lú bó ti kọ́ yẹn bákan náà kí wọ́n ti lè ṣe àgbéga ipò rẹ̀ bákan náà nínú àwọn ṣẹ́dá àwọn òbí iṣẹ́ díẹ̀ Ramadan ti lọ́ńdọ̀ tọ́ wọ́n dá bá ṣe lánàá rẹ̀ tóbi o Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tó bá wẹ̀ tó ṣe ìmọ́tótó dáadáa níjọ́ Jímọ̀ bí irú ọjọ́ òní ọwọ́ àtẹ̀tẹ̀ lọ sí Jímọ̀ ó tún wá rìn kó fún kẹ́ ọ ìlà àti bàtà bá ń rìn lọ́jọ́ àdúgbò àti ìlú tí ó bèbí lọ. ó rìn ogun kẹ̀kẹ́ lọ bí ló ti lọ dùn yẹn. ọwọ́ asúnmọ́ lè mọ́mú dáadáa ètò ìkó jìnà ọ̀tàfin ó dẹ̀ tẹ́ títí kútúbà tí wọ́n sọ kò sì tún wíwórówóró ọ̀sọ̀rọ̀ afúngbánu kẹ̀kẹ́ kò wí kẹ̀kẹ́ mi lójókòó sí yẹn. wọ́n ní ẹni yẹn gbogbo gbèsè ọ̀kan tó bá gbé yóò gbà ládàá odidi iṣẹ́ ọdún kan iṣẹ́ dáadáa ọdún kan ládàá táwa ní yóò gbà ní pé bíi pé odidi ọdún kan ló fi gba rẹ̀ ó sì fi gbogbo òru ọdún kan yóò fi sinú ẹbí làtọ́lọ́. Ànábì sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ ni oní ẹnìkan oníwẹ̀jọ ìjọba tí ó sì mọ́ra bó ti lágbára mọ́ àwa kú kírímù yẹn ni pé yọ para nínú kírímù tó wà lé rẹ̀ akùrù lọ́fíńdà lé rẹ̀ yín ọkùnrin toróbìnrin ọ̀gbọ́dọ̀ lọ lọ́fíńdà ọlọ́run àdínkù o obìnrin lè lọ lọ́fíńdà ìmọ̀kọ́lọ́ ni ó dínkù nílòrùn. Ànábì sallallahu alaihi wasallam ojú oyè wáyé pé lọ́fíńdà tó fi dájú fúnbìnrin òun lèyí tó ní kọ́lọ̀ tó rún ẹlẹ́sìn kiri òun tó pamọ́ èyí tó fi ń dájú fọkùnrin òun lèyí tó ti fún lóòrùn kọ́lọ̀ rẹ̀ ti fi kiri ó pamọ́ ẹ̀rí ẹni yẹn wá fi kiri ó sì mọ́ra ọkùnrin kírímù ọ̀para obìnrin fi bí iye bá para tẹ́lẹ̀ ń jọ ojúmọ̀ yẹ kó sí kiri ó yẹ kó para tọ́ba wá para ó tún wá lọ́fíńdà olóró àdínkù ìyẹn ọkùnrin ọwọ́ ajáde ọlọ́títún wa ìgbà tó wá débi tí ó jókòó ọ̀sẹ̀ máa tarí àwọn èèyàn kó tó jókòó ẹ̀wọ̀n káwọn olóyè mọ́tòláṣí kẹ̀ máa wà bí balógun àdínì àwọn yẹ̀yẹ́ àdínì arẹwà àdínì wọ́n gbọ́dọ̀ sí láyé ìjókòó wọn bí wọ́n jókòó àwọn arẹwà àdínì àti yẹ̀yẹ́ àdínì wá pẹ́ tí wọ́n fẹ́ sáré yẹ káàkiri ládàrí máa dí o ẹni yẹn ti ṣe gbogbo òmùra yẹn ṣùgbọ́n kọ̀ sáré àwọn èèyàn ọkẹ́ ìjókòó níbi tí yòókù parí síbi wọ́n tọ̀ wọ́n wá kírun sọ́lọ́wọ́n bá ní kọ́rọ̀ ọlọ́run ìkọ́sọ́ ó tètè dé kí lè mọ́mú tó dé lẹ́yìn ìgbà yẹn wá dákẹ́ nígbà tí lè máa mú sọ̀rọ̀ pẹ̀lú bó ṣe ṣe yẹn ọlọ́run sì máa ṣe àforíjì fún láàrin júmọ̀ àyẹn sí júmọ̀ àní. ẹ̀rí bákan náà nínú àwọn nǹkan táwọn máa wò pé àṣẹ nǹkan yìí náà ní ládàá rẹ wá tóbi báyìí òun náà ní kéèyàn máa bá tẹ̀kìdírò alákọ̀ọ́kọ́ kábàárà alákọ̀ọ́kọ́ ní gbogbo ọ̀run jàmá àtàbàfẹ́ lọ́ọ̀kì. Ànábì sallallahu alaihi wasallam wọn ní ẹni yìí ó lọ bá kírun ogójì ọjọ́ fọlọ́ ní jàmá ìsìn bá kábàárà alákọ̀ọ́kọ́ sílẹ̀ mọ́mú fi bẹ̀rẹ̀ ẹrú wọ́n lè sì máa kàkọ́ọ́lẹ̀ ìhun méjì fún ìbọ́pátọ́sẹ̀ méjì ìmọ́tótó kúò nínú náà ó ń tọ́ wọn ní wọn náà ìmọ́tótó kúò nínú mùnẹ́fì ibi ó ń tọ́ wọn kì í so lójú méjì mọ́ nìyẹn. bákan náà nínú àwọn kẹlẹ́ àwọn ọ̀fìn sẹ́kẹ̀kẹ́ òun náà ní irun jàmá kéèyàn máa kírun jàmá ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam oníṣẹ́ irun jàmá ọlọ́lájú máa dákí lọ pẹ̀lú onídìí ráǹkì 57 òun lè yẹn máa fi ní. bákan náà ìmá kírun ìsáyìí ní jàmá
àti wọn àṣùbà Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò sọba kí ìṣáyé ní jàmá kéde kí sábà káwọn yóò fún jàmá òṣùbà wọn tún ní ìyàtọ̀ gẹ́gẹ́ bí àlàńsáré ṣe tún ní ìyàtọ̀ ibi ẹni yóò sọba fún àwọn àlàńsáré ṣùgbọ́n ìṣàbẹ̀tọ̀ àmàlùhù iṣẹ́ ń bọ̀ òtún bàjẹ́ ẹni ọba fún àlàńsáré ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam ó wá ní ẹni yóò sọba kí ìṣáyé ní jàmá ọjà jẹ ẹni pé ìlàjì òru rẹ̀ ló fi ṣe náà fìlà fọlọ́ ẹni ọba wa ká ṣùgbọ́n àdéjàmá ọjà jẹ ẹni gbogbo òru ẹ̀ pátá ló fi ṣe náà fìlà fọlọ́ bákan náà nínú àwọn nǹkan tó fi báwo yín kà sí ìdíládà rẹ̀ ti tóbi òun náà ní ìmáa sáfù alákọ̀ọ́kọ́ òfin òkè káyọ̀ sì máa dé mọ́sálásí ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní báwọn yẹn bá wá tí wọ́n bá kọ́ ládàtọ̀ wà bí kéèyàn lè jẹ́ àdàdá nìdí tí wọ́n máa pẹ̀rù àti kéèyàn máa wà sáfù wájú tó bá yẹ pé wọn ọ̀rọ̀ tí wọ́n fi wọ́n fi wà sáfù wájú ju kí wọ́n máa jẹ lọ ìmájẹ òun náà ní pé bá a ti pọ̀ yìí tí wọ́n á sọ pé àwọn fẹ́ẹ́ nìkan ni wọ́n mọ́rọ́ àti kí wọ́n á lọ sí hajj kódà ẹni ó ti lọ ní ọ̀sán tó wọ́n lọ àwọn àgbẹ̀ afẹ́wò ta ní ọ̀lọ́ ta ní òní lọ kí wọ́n á tọ̀ ká wa kí wọ́n fi nù ẹni náà ó di ẹyọ kan kí kà wá jẹ yẹ ó yẹ kó gbogbo yòókù máa jẹ náà ní ìjà ẹ lọ́sẹ̀ ní kúrà tó bá yẹ pé kọ̀ọ̀kan náà dábì kò ní sáfù wájú ju ká ṣe bẹ́ẹ̀ lọ ká ti ṣe nípa ládàá tó tóbi tó wà lábẹ́rẹ́ akóló kọ́lé hàdà أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها أستغفر وأتوب إليه إنه هو الغفور الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه. يا عباد الله اتقوا الله تبارك وتعالى ومن أقوال وأفعال وردت فيها وجوه عظيمة nínú àwọn ọ̀rọ̀ àti ìṣe tó ṣe kí àwọn aládàá tó tóbi ọwá lórí ẹ̀ nínú ẹ̀ náà ni tíyẹn bá kírun ọ̀ràn yẹn tán kíyẹn tó máa ṣe náà fi lára ká méjìlá Ànábì sallallahu alaihi wasallam wọn ni ẹni yóò ó tó kírun rẹ̀ lọ́sàn-án àtòrú tó yẹ kó kí gbogbo ọ̀ràn yẹn ọwọ́ akókèrèká méjìlá wọn ó sì kọ́ odidi ilé kan fún lálùjánnà bó ni ó ti kérèká méjìlá yìí á kí mẹ́rin ṣáájú àyílà mẹ́rin lẹ́yìn àyílà àríkùjì mẹ́fà bákan náà yóò fi méjì lẹ́yìn mọ́kùnrin odi mẹ́jọ yóò fi méjì lẹ́yìn ìṣá odi mẹ́wàá á wá kí méjì kó tó di pé yóò kí àsùbá. Ànábì sallallahu alaihi wasallam fúnjẹ ni yóò tọ́ bá lè fi ẹnẹ́fìlà ilé yẹn ọ̀rẹ́ yẹn odidi ilé wa kọ́ fún lálùjánnà. bákan náà ìkàtúmọ̀ akọ nínú ẹ̀fìlà nínú àwọn ọ̀sẹ̀ olóore tó ṣe pé iṣẹ́ díẹ̀ ní ìsúnmọ́ládà rẹ̀ tóbi. Ànábì sallallahu alaihi wasallam tọ́kàn náà wọn sàhábà wọ́n ti máa ń jẹ́ ẹ̀fìlà rẹ̀ ọkọ̀ nítorí pé òní ṣe ìforíkalẹ̀ kan kọ́lọ̀ àti kọ́lọ̀ ń gbé ìbò rẹ̀ ga ó sì pàṣẹ rẹ̀ rẹ̀. sábàbù wa fẹ́ẹ́ ṣe ẹ̀fìlà yìí ká má fi ti arí ní o tí ẹ bá ti alẹ́ àwò ẹ̀rí ọwọ́ lọ bọ́ sí àárín kẹ́tí gbogbo èèyàn ó tètè rí kọ́ wá kírun ta wí kéèké gbogbo èèyàn máa rí eléyìí ká sọ̀rọ̀ àpò yẹn ni pé ká jẹ́ ọ̀pamọ́ Ànábì sallallahu alaihi wasallam ó ní irun tí ọmọ nìyẹn nẹ́fìlà tó ọmọ nìyẹn bá ti níbi táwọn èèyàn ò sí rí tábà bẹ́ẹ̀ fi ṣe déédéé èyí tó ti fáwọn èèyàn rí 25 ló fi lé sí yẹn ni pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìlọ́gbọ̀n òru mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọn á táwọn èèyàn bá rí èyí tí wọ́n bá rí lọ. bákan náà nínú àwọn iṣẹ́ tó yẹ kí ládàá rẹ̀ tóbi òun náà ní rákà méjì ṣáájú àsùbá àtàwí yẹn Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní sẹ́yìn rákà méjì ṣáájú àsùbá ó lóore jáde lọ àti mọ́tò wà ń bẹ̀ lọ. ẹ̀rí bákan náà àwọn kí ládàá rẹ̀ tóbi òun ní kéèyàn máa kí tùhà kó dàbí òní ju rákà méjì lọ. Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo ọjọ́ tilẹ̀ bá ti mọ́ báyìí ní kọ̀ọ̀kan nù wa dẹ́dẹ́ ní kéèyàn ti sàárà kórìkì kọ̀ọ̀kan ká ní lára. tilẹ̀ bá ti mọ́ báyìí ní kọ̀ọ̀kan nù wa dẹ́dẹ́ ní kéèyàn ti sàárà kórìkì kọ̀ọ̀kan. oríkè títí ń bẹ lára wa ń lọ bí 260 John òun la ní. dẹ́dẹ́ wá ní ká ti sàárà lórí oríkè yìí. ọ̀nà ìwé láwọn àwọn àti sàárà yẹn alùpùpù sábà gbogbo subhanallah dábàá ti sàárà ni alihamdulilayi sàárà ni la ilaha illallah sàárà ni Allahu akbar sàárà ni bákan náà ìpani láti ẹ̀dá ká sàárà ni
dáadáa ní táwọn èèyàn ṣe kápá wọn láfẹ̀ẹ́ bákan náà ìkọ́ nípa ìwà àbàjẹ́ táwọn èèyàn ti ń ṣe sàárà ni ẹ wàá rí gbogbo sàárà táwí téèyàn bá ti wàá lọ sí aláṣà àbíjì péré lásìkò yálẹ̀ ká aago méje sókè tí o fi fẹ́ lé níbi aago mọ́kànlá àbọ̀ sẹ́yìn ìyẹn wàá sọ fún mi téèyàn bá ti aláṣà àbíjì péré ẹ̀rí wọ́n dẹ̀ ti gbé gbogbo adúlù sàárà àpẹẹrẹ kàṣí bákan náà ìjókòó síbi tá a ti kírun kéèyàn má kú ọmọ bẹ́ẹ̀ láti ilé yẹn ní a máa tòbi kéèyàn tó máa fi rí dìrún ẹ̀rí wọ́n yẹ kírun ojú máa tẹ̀lé sí yẹn ṣe lẹ́fílà kan wọ́n wá torí wọn bẹ́ẹ̀ bá rí dé àlàsáì Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní sẹ́rí àwọn màláíkà wọ́n dẹ̀ sì máa ṣàdúrà fẹ́ni kọ̀ọ̀kan yìí tọ́ bá wà níbi ló ti kírun yẹn nígbà tí ò bá ti dẹ́gbìn ìwọ́n táwọn màláíkà wọn máa tọrọ fún mi pé Allahumma fi lahu Allahumma arham ẹlòmíràn máa tẹ́jú tó dàbí lè wọ́n bá pẹ́ kó lórí mọ́mú láti ìbínú bẹ̀rẹ̀ ni mi ò fẹ́rù mọ́mú yìí láti gbàdá ti jókòó ìṣe kò sí tó wá kírun láì fi fi gbowó ó sì lè dárí pé wọ́n mú àwọn nǹkan ní àyíkójú ní sí ọwọ́ kẹ́ni ni wọ́n bá fún ẹwọ́ lọ́wọ́ nílé fẹ́ o bẹ́ẹ̀ ti máa ń ṣe ni o ẹ̀rọ gbàdá ti jókòó ni ẹ̀rí àdékìyẹ jókòó síbi tí ó ti fẹ́ kírun yẹn tí ọba sì kó ń bẹ̀ lórí pé ń retí irun àwọn màláyíkà ọba bẹ́ lọ́n pé ọlọ́mùbá ní foríjì ọlọ́mùbá ní kíkẹ́ rẹ̀ bákan náà nínú àwọn iṣẹ́ tó kékeré náà bá ti ládàá rẹ̀ tóbi ẹni ọba kásù báyà níjàmbá ọwọ́ àjò wọ́n bẹ̀rẹ̀ sí ní rántí ọlọ́run tóòrùn ti yọ lẹ́yìn ìgbà tóòrùn wa yọ tó fi asúkè díẹ̀ káàdì sísá ti lòún máa yọ èèyàn wá fi bí ìṣẹ́jú mẹ́wàá lé lápẹ̀rẹ̀ ha èèyàn wá tẹ̀ra káàmì ó ń tọ̀hún ti máa gba ládàá bí kó ti hajj ó ti ń mọ́rọ́ òfin kan má ti hajj mọ́tọ́lọ́mù bá kẹ́ ọ ṣùgbọ́n ládàá yẹn tóbi tó bẹ́ẹ̀ ni èyí sì fojú rí nǹkan ládàá hajj àti ọmọrọ tó pé pérépéré ẹ̀ẹ̀mẹ́ta là ń sọ̀tẹ́ la sọ bẹ́ẹ̀ nínú rẹ̀ tí ọlọ́run ti yàn wá sí ó wà bẹ́ẹ̀ kí wọ́n máa fi dá lẹ́kọ̀ọ́ fún yẹn àti kí wọ́n máa kọ́ yẹn kí ó kìí ṣe pé dandan kó ṣe pé subhanallah nìkan lọ́wọ́ máa rí láwọn àkókò yẹn bákan náà nínú àwọn iṣẹ́ tó ṣe pé ládàá rẹ̀ tóbi Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tó bá jí lóru ọwọ́ ajíyàwó ẹ̀ àwọn méjèèjì wá níjọ kíránká méjì lápapọ̀ wọ́n tẹ̀sí máa kàkọ́ lẹ̀ wọn sínú ẹni tí ń rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin àti lóbìnrin. bákan náà nínú àwọn iṣẹ́ ètò ìbí tá a bá ti sí ládàá rí òtòdì òun náà ní kí yẹn máa ní àníyàn dáadáa ẹni tó bá ní àníyàn lẹ́mìí tí kò ń fẹ́ ṣe náà sí làrú kọ̀ wá lé àbí yóò gbà ládàá Ànábì sallallahu alaihi wasallam wọn ní kò sí ọmọ nìyẹn kan tètè yọ lẹ́mìí àti kírun lóru bóorun ti gbé lọ nìyẹn wọn ti kàkọọlẹ kó kírun yẹn kù oorun rẹ̀ tọwọ sùn yẹn sàdákà ni wọn máa jẹ bákan náà nínú àwọn kẹlẹ pọpọlọpọ wa máa ń fi a máa ń fojú rí mẹrẹ dípò bẹ́ẹ̀ kẹrin là máa ń gbé o afẹ wọjà ẹlòmíì lè máa képe lọjà àti búra àdúrà ló ti yẹ ká sí ẹẹrí Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tọ́ bá wọlé ọjà tọ́wọ́ ayélujára la ilaha illallah. وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير tọ́jú ẹlẹ́rìí gbólóhùn yẹn nígbà tó wọnú ọjà wọ́n dẹ̀ sì máa kọ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún dáadáa fún wọ́n á dẹ̀ pa ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àìdáa rẹ̀ kù wọ́n sì ṣàgbéga ipò rẹ̀ fún ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún. bákan náà nínú àwọn kẹta wọn máa wọ̀gá ẹni wá lé léyìí tí wọn bá yìí rẹ ẹni wọn bá lè máa wí gbólóhùn subhanallah nígbà tá a bá parí irun ọ̀rẹ́ yẹn alhamdulilah tàbí tírì subhanallah tàbí tírì allahu akbar tàbí tírì wọn jẹ 99 bẹ́ẹ̀ ẹ̀rí ọwọ́ àtẹ wá wí la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ọwọ́ àgbélé ọwọ́ àgbẹ ọgọ́rùn gbogbo àṣìṣe rẹ̀ Ọlọ́run tẹsí máa forí ẹ̀jẹ̀ kódà bó ti bá ṣìṣe rẹ̀ tó gbogbo gbúdò ó tó wá kó pọ̀ ọ̀sẹ̀ sùn níbi tá ṣìṣe rẹ̀ pọ̀ ní Ọlọ́run tẹsí máa forí ẹ̀jẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ebi táwa bá sọ ládàá rẹ̀ dẹ̀ tóbi ṣùgbọ́n àlè má ká sí òun náà ní ìmáka ayatul kursi lẹ́yìn ìgbà tá a bá parí o yìí tó fún wọn ní káka fún ẹ̀yìn pé lọ́dọ̀ wọn pé ìyá rẹ̀ bàbá rẹ̀ ọlọ́wọ́ kẹ́ ayatul kursi ìrọ̀ àwa gẹ́gẹ́ wà láyé gẹ́gẹ́ la níbi ayatul kursi ayatul kursi ẹni yóò tọ́ bá dé ibi ní gbogbo ẹ̀yìn irun ọ̀rẹ́ yẹn kò sí ohun tí ó pọ̀ fún láti má wà lùdẹ́ nínú ẹ̀dùnkú lọ
lẹ́yìn ikú kúkọ́ náà wà lùkẹ́ náà ẹ̀ẹ́dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bí èsì sí tẹ́lẹ̀ mi bá kírun tẹ́ báyìí yóò họ ní bí pé kẹ̀kẹ́ yín ta ẹ̀rí. bákan náà nínú àwọn nǹkan tó ṣe yí pé àwa lè má káàsì òun náà ní ìmọ̀ àlọ́ sábẹ̀wò ẹni tó bá rẹ̀ nínú àwọn súnà tó ti kú láwùjọ wa nìyẹn. ẹlòmíì lè jẹ́jẹ́ bẹ́ẹ̀ wá ní mọ́sálásí ìyẹn gẹ́ lọ́wọ́ àtú ìwọ tí wọ́n fẹ́ kí wọ́n mú máa ti tá a bá ti parí ìrùn kọ́kọ́ sí dájà máa ẹni tí máa ń wà sáfù wájú àbí sáfù kejì àbí parí sáfù tó wù wọn lọ sáfù tó wù wọn níwájú tó wù wọn lẹ́yìn àmàrí lágbájá ó túnmọ̀ tó ti kọ́ rẹ̀ ẹlòmíì ọ̀gbà tó dábàá yìí ó lè lẹnu tí wọ́n máa pàtẹ́wọ́ jẹ́ kí ló dé ẹ̀mí ọ̀rẹ́ mi náà mo rí nu yìí ẹ̀rí ìmọ̀ àwọn àlọ́ sàbẹ̀wò ẹni tọ́rẹ̀ àti ládàá rẹ̀ túbọ̀ gẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní kò sí mùsùlùmí kan tí wọ́n lọ bẹ mùsùlùmí tọ́rẹ̀ o bóyá láàárọ̀ yìí àti káwọn 70,000 màláíkà kí wọ́n máa bẹ lọ́wọ́ tí ó fi jùlọ rẹ̀ tọ́ba fi gbérò lẹ́ lọ́lọ́ bẹ́ẹ̀ wọ àwọn màláíkà bíi 70,000 wọ́n máa bẹ lọ́wọ́ tí ó fi dàárọ̀ ẹ̀rí ẹni yóò tún wá ní dáadáa tó tóbi náà lè jẹ́ náà bákẹ́ nínú kẹta òye káàsì tó lè pé dígbò káàsì súnlẹ̀ ọ̀tọ̀ ní ó dá máa ń ṣe tẹ́lẹ̀ mi bá rí aṣọ èrè ní ìdí ọba máa bú ẹ̀ ọlẹ́ mo bá yá tó kòtò ni ọba bọ́ tó kòtò ni ọba ti dé rí ó lè kó tún ṣe ìjọsìn kẹ́ bó ṣe rí ẹni bí ọba rẹ́rìn láti dìbò wọn rí wíìrì ẹ̀yìn fúnlé yín ọba mú tó kòtò ọba ti dé rí tí ọba tún máa rẹ́rìn kàkàkàkà ọ̀tọ̀ sí ni wọ́n ti ṣẹ̀rí àkọ́ wa Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tọ́ bá rẹni sí àdáwò kan tọ́wárí gbọ́dọ̀ alhamdulillahi alladhi afani mimma ibtalaka bihi وفضلني على كثير ممن خلق تفضيلا tí ẹ bá lè wí gbólóhùn yẹn irú sùtátọ kẹniyàn mùsíbà tó ka gùn ní káyọ ẹ ti ohun táwọn àpàdà ń sìn tiwa. bákan náà nínú àwọn kan tó gbé tá a bá ti ládàá rẹ tó òun ni màá bá yẹn dárò àti mùsùlùmí máa ń bá mùsùlùmí dárò tí mùsíbà bá kàn bóyá yẹn kú mùsùlùmí máa ń bára wọn dárò ìyẹn gbọ́dọ̀ pé tiẹ̀ ló dé yẹn ṣé fún wa ni wọ́n bá fi yọ yẹn fún èébí yọ yẹn ìwọ lè pẹ́ ṣùgbọ́n wà ní òní padà lọ náà. Ànábì sallallahu alaihi wasallam ó ní kò sí mùmínì kan tí ó dárò ọmọ ìyá rẹ̀ mùmínì nípa mùsíbà kàkọ́kàn àti kí wọ́n wọ aṣọ ọ̀ṣọ́ àpọ́nlé fún nínú àlùjánnà. bákan náà nínú kẹta àwọn máa ń fojú rẹ̀ nàrà láwùjọ wa níláàdá rẹ̀ tó tóbi òun náà di ìmáàlọ́bí jẹ̀nẹ́sà tí wọ́n ti bá wọn kírun sí la wọ́n láyọ̀ ọjọ́ nǹkan tí máa ń bá yẹn níjẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà á débi tí wọ́n ti kírun sófù la ó lè jẹ́ gbogbo wa ta wà nínú mọ́sálásí ní gbogbo ẹni tí ó kò kírun sófù la lè má ti sáfù méjì lọ àwọn àti bẹ́ẹ̀ tó sáfù mẹ́fà yìí. àwọn òfin kí ló dé ẹ bàbá aláwọn ọkùnrin ni wọ́n máa fẹ́ra wọn sí ẹ owó onírù ni ẹ dákun tọkùnrin yẹn nírù ìṣesí wo lọkùnrin yẹn fi nírù obìnrin yẹn nírù obìnrin gẹ́gẹ́ tó ń gẹ́ bá nírù nínú súnà òun náà lè tó sáfù sẹ́yìn àwọn ọkùnrin láti kírun sófù la ẹ̀rí ẹni yóò tọ́ bá wà ní òkú tọ́ wà ń bẹ̀ títí tí wọ́n fi kírun sí la yóò gba aládàáni ńlá kan ẹni wọ́n tọ́ wà ń bẹ̀ tí wọ́n fi sí àbùkù aládàáni ńlá ọmọ adé méjì wọ́n wá fi Ànábì sallallahu alaihi wasallam pé fún ládàá yẹn tó ní ó tóbi tókè ní ńlá tó tóbi méjì ni o wọ́n ló tókè ọ̀fẹ́ òkè ọ̀fẹ́ tó sì ní àwọn ẹni tí wọ́n ti lọ Sàúdí tí wọ́n ti dé ilẹ̀ Mádínà wọ́n ròyìn ẹ̀ yìí pé irun tó ga ni ó sì gùn bẹ́ẹ̀ ẹ̀rí bákan náà nínú kẹta òye káàsì láwùjọ wa òun náà ní kíkọ́lé ọlọ́run ọmọ sùpàn ìkọ́ mọ́sálásí èyí tó lè pa lọ́ọ́ fi ti àwọn lárúbá báyìí àgbà ẹ lọ́ọ́ bá ti àwọn aráàbù tí wọ́n wá kọ́ mọ́sálásí fún wa ẹ dọ́kun sáwọn nìkẹ́ lọ́wọ́ dálò jẹ́ńdẹ̀ fún ni gbogbo adé lájọ ní. Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tó bá kọ́ mọ́sálásí kọ́lọ̀ ó ní àti òjúlé ajẹ́ lọ àti kọ́ máa jùlé ẹyẹ lọ bá ti ní wọ́n ní tùmọ̀ rẹ̀ ní pé kó dà kó ṣe kó o ní ìpèjú búlọ́ọ̀kù kan lọ ìwọ náà kọ́ mọ́sálásí kọ́lọ́hùn nìyẹn tó fi ayé pé iṣẹ́ mọ́sálásí kò lè dókè gbogbo ìgbà yóò tún ọba tí ń ké sí wáyé máa tún fẹ́ẹ́ ṣe sí mọ́sálásí ẹja tó máa gbìyànjú a sì ń kọ́ mọ́sálásí náà ni. Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tọ́ bá kọ́ mọ́sálásí kan fọ́lọ̀ kó dàbí òjúlé ẹyẹ lọ ọlọ́run tẹ̀sí máa kó didi ilé fún lálùjẹ́ náà. bákan náà nínú àwọn kẹta rèé kà sí pé ládàá rẹ ti tóbi òun náà ní máa fi ìnáwó gbogbo àìlá nkéèyàn níyì èèyàn tẹ́ lọ́dọ̀ àwọn èèyàn tó kábùkù lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní kò sí ojúmọ́ ọjọ́ kan tí ó mú àwọn ẹrú sí Ọlọ́run Ọba àti káwọn mọ̀lẹ́kà méjì sọ̀kalẹ̀ kíkan ní wọ́n máa sọ wípé Ọlọ́run ò gbogbo ẹni tí náwó bá ní fún láàrọ̀
gbogbo ẹ̀kọ́ pípé ajímọ̀tẹ́ni ọlọ́dà bá ní sọ kó ká bá ní sọ òkú ìparun sí dúkìá rẹ̀ kọ́kẹ́ ni pé yọ máa pẹ̀ sí i lọ́kẹ́ máa rí pé ọjà ni wọ́n bá ní òde mọ́ fún ni wọ́n ti gba àwọn olè àwọn jàgùdà páálí ọ̀kẹ́ náà ọmọ ya wa ọlọ́ọ̀dì owó rẹ̀ jábọ́ lẹ́yìn ọ̀kọ́jọ́ kan wọ́n wá ní ọ̀sùn wọn kọ́ balẹ̀ pé òun máa ń ti sádàkà òun yẹ ẹ̀tọ́ ọlọ́run pé owó òun yọ padà ọlọ́run wa kò kú lé ìbí òun ṣẹ̀tọ́ ọlọ́run ó lóun ò tiẹ̀ kọ́kọ́ darú òun láàmú rárá pé owó ni òun ó rí owó òun padà ó sì jábọ́ lẹ́yìn ọkọ̀ jù pé báwọn ẹni tí wọ́n yẹ owó yẹn wọ́n ti pè wọ́n sì tún dájọ́ padà wọ́n sì kó yẹn wá fi pè gbogbo ẹni yóò ti bá ti ní àdúrà yìí lẹ́sìn máa tẹ̀lá rẹ̀ ìkẹ́ ọlọ́run máa kú fún láàrọ̀ yóò sì máa láàrọ̀ ṣùgbọ́n ẹni anímọ̀nà ọlọ́run kọ́ sọ́ọ̀kù parun sí dúkìá rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ó ṣe rí tọ́lá tó àwọn màláíkà nínú kẹjọ tó máa yé wa òun ni pé òun táwọn alẹ́ bá ní fọ́màtì fáwọn olówó ní galaba fi ọ̀kẹ́ náà olówó yẹn máa ń sọ pé ẹ ti àwọn alẹ́ tó wá fi bẹ́ẹ̀ tó wá sáwọn àdáyé lówó èyí tí ń bẹ lọ́wọ́ sí ilẹ̀ mú lẹ̀ ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam ó ní sẹ́ni dírẹ́hàmù kan bí kéèyàn sọ pé sílẹ̀ kan ọmọ àtún lóore ju 100,000 sílẹ̀ lọ nígbà mi wọ́n tó ti dán ọlọ́run eléyìí fẹ́ wí yìí tóbi o ẹ ṣàlàyé ẹ̀kọ́ àkókò kílíà àwọn kan sọlá níbẹ̀ ẹni tó ní sílẹ̀ méjì lọ́wọ́ wọ́n wá mú ẹyọ tó fi sádákà tó kù jẹ́ yọ̀kẹ́ lọ́wọ́ kò kù jẹ́ yọ̀kẹ́ lọ àmì tó fi ó ní mílíọ̀nù lónìí nínú sílẹ̀ ọwọ́ ayọ̀ 100,000 mẹ́ ẹ̀rí pé ní ẹ̀kọ́ tẹ̀ ẹ́ ti sìn kẹ̀kẹ́ rárá ó ní sílẹ̀ kan yẹn tí ẹ ti tóbi jù lọ gbogbo wa náà tí ò tí ì sọ lọ́wọ́ wa tí wọ́n bá sọ fún délẹ̀ ẹ̀dá kan jẹ́ káwọn náà máa gbìyànjú ládàá rẹ̀ tóbi púpọ̀ jù bákan náà ìmọ̀ ayá yẹn ló kéèyàn má gbèlè nínú àwọn ẹṣẹ́ olóore tí ládàá rẹ̀ pọ̀ jù Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní kò sí mùsùlùmí kẹjọ ya mùsùlùmí lówó láì gbèlè ọwọ́ àfẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì Ọlọ́run ti máa kàkọ́ ẹ̀ lẹ̀ sàárà bákan náà àwọn ọ̀sẹ̀ tó ti pé sábà fi ládàá rẹ̀ tóbi òun ni kéèyàn jẹ́ yẹn lówó ẹ̀ máa sọ pé àdìsẹ́ ọgbẹ́rọ̀ táyọ̀ ọ̀la ìmáàrin tí onígbèsè kéèyàn fi lára kalẹ̀ ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tó bá retí ẹni tí ara ní ó sì yàwó lọ́dún yẹn ọwọ́ àgbà pé bàbá yìí ni ṣùgbọ́n kí níyàn ọ̀padà jọmọ́ kì í sọ̀parọ́ ẹ̀rí ọwọ́ àfi lára kalẹ̀ wọ́n ní gbogbo ọjọ́ kọ̀ọ̀kan tó fi lára kalẹ̀ yẹn wọ́n sì máa kàkọ́ lẹ̀ kó sì fèsì ó sì sàárà tọ́ba tó ti jọ́ kejì wọn á tún kàkọ́ lẹ̀ sàárà àjọ méjì kù wàhákàtà tí tó ń tọ̀ wọ́n fi padà fẹ́ gbèsè yẹn. bákan náà nínú àwọn ẹtí àtìgbọ́ rẹ̀ òun náà ní ìgbà àwẹ̀ nítorí ọlọ́run bá subhanahu wa ta'ala ìyẹn gbà àwẹ̀ bí rọmọdán ti lọ nìyẹn òun làwẹ̀ bí máa ń lé lára ẹ lómi o pẹ̀lú bí rọmọdán ti lẹ́ lómi o ní ẹni gbà àwẹ̀ yẹn ọ̀kẹ́ wò títí tí ó fi tinú àwẹ̀ ní kíní ọwọ́ aṣòfò lára. Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tó bá gbà àwẹ̀ ẹjọ́ kan nítorí ọlọ́run èdè fún sí àárín èdè ti fi wá wóòsù irú èyí táwọn yẹn máa ń ṣe yẹn àdáda lẹ ní o agbègbè níbo káàkiri kẹsàn-án lọ àwọn àlọ mú àwẹ̀ fúnra rẹ̀ àwọn àtún wá bẹ̀rẹ̀ àwọn àwẹ̀ táwọn àwẹ̀ ẹni bá tún ni wọn lágbà yìí polówó ọgbà yẹn kọ ẹni ọba gbà àwẹ̀ ẹjọ́ kan nítorí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run tẹsí máa gbé ojú rẹ̀ jìnnà sínú fún odidi 50 ọdún. Ibadallah ẹ dákun ẹ jẹ́ ká mójútó àwọn ọ̀rọ̀ ìlànà rẹ̀ pọ̀ yìí èyí tá a bá mọ̀ ẹ jẹ́ ká tó àwọn olùmọ̀lọ́ tí wọ́n kọ́ wa àwọn ẹsẹ̀ ìlànà rẹ̀ tóbi yìí ẹ dákun ẹ jẹ́ ká dúnrín mọ́ àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل ونسألك الجنة ونستجيرك من النار يا رب العالمين يا أرحم الراحمين أنبياء الله تقجك والجنة بونجو من السماء على الجنة ننورني أتيشني فلن تقجك والله ọlọ́run dákun má jà wọ náà ìwọ̀n tí sún yàn mọ́ ìwọ náà nínú ọ̀rọ̀ ni àti ìṣe ní ọlọ́run dákun já lè tùnà sí ọlọ́run dákun ṣe ká wà lùjánná làwa nù náà ọlọ́run làwa nù náà gbogbo àwọn ìwà tọ́ka kọ́ ọlọ́run dákun làwa ń bẹ̀ ọ́
àwọn ọṣẹ ẹbú ẹlòmíì yóò ti ṣe ẹbú kalẹ̀ ní tí wọn náà ló ti sádúró iṣẹ́ yóò lòun ni òun tó máa ń sèyí tó ju báyìí lọ iṣẹ́ ẹbú sí ni gbogbo àwọn ọṣẹ ẹbú ọlọ́dàkùn làwọn ń bẹ̀ ọ́ ìfẹ́ inú ọlọ́dàkùn làwọn ń bẹ̀ ọ́ à ń bẹ̀ wọ́n ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala gbogbo àkọọ́lẹ̀ tó bá kọ́ lórí wa ọlọ́dàkùn yóò jẹ́ kádàrá dáadáa ni ojú kò lórí wa o kádàrá dáadáa ni ojú kò lórí wa o ọlọ́dàkùn sàpọ́nlé wa o ọlọ́dàkùn má yẹpẹrẹ wa o ọlọ́dàkùn tàwa lọ́rẹ́ má sì wá ní aláwọ̀ àrí o ọlọ́dàkùn jẹ́ máa kọ́ nínú dáadáa ọlọ́dàkùn má jẹ́ apẹ́ nínú rere o ọlọ́dàkùn má jẹ́ apẹ́ nínú rere o gbogbo ohun táwa lè máa ṣe nínú nǹkan tá a fi wáyé náà ọlọ́dàkùn yọ́nú sí wa ọlọ́dàkùn yọ́nú sí wa kò sì ṣe ohun tí ó jẹ́ nǹkan yọ́nú sí wa. عباد الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى.